Lórí ọ̀rọ̀ oyúnkóyún èyí tó ń jà káàkiri orí ayélujára èyí tí Alhaji Wasiu Ayinde Marshal èyí tí wọ́n sọ. Ní báyìí Prophet Ṣẹ́gun Àrólé wọ́n ti wá jáde o. Bàbá ẹ̀ mọ̀ sọ dẹ̀ǹdẹ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ bá ń gbọ́ ọ̀rọ̀ jáde. Wọ́n fi ọ̀rọ̀ wọ́n fi gbá Alhaji Wasiu létí kì í ṣe díẹ̀. Wọ́n ní bàbá 70 years tí wọ́n jáde tí wọ́n sọ kátikàti tí wọ́n sọ kótókótó. Wọ́n ní wọ́n ti gbàgbé wípé àwọn lọ́mọ obìnrin. Wọ́n ní dájúdájú gbogbo ìwà tí wọ́n ń wò yìí wọ́n láwọn ọmọ obìnrin wọn náà ó jẹ níbẹ̀. Wọ́n ní bí wọ́n ṣe ń ṣe àwọn ọmọ lọ́mọ báṣubàṣu wọ́n ní bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ṣe àwọn ọmọ tiwọn náà bẹ́ẹ̀. Ẹ̀yin tèmi bàbá yìí mọ̀ sọ̀rọ̀ wọ́n fi ọ̀rọ̀ wọ́n fi gbá Alhaji Wasiu Ayinde létí. Wọ́n ní ṣe báwọn náà ni wọ́n kọrin wípé ẹ̀yin ọmọ Nàìjá ẹ mọ̀ ṣe erékeré ní doyúnkóyún oyúnkóyún ní dọmọ ọlọ́mọ. Wọ́n ní àti wá ń gbọ́ wípé ẹni tó kọrú orin báyìí tí wọ́n wá tún sọ̀rọ̀ wípé oyún sàrà kíní kan ọmọ sàrà lẹ́nu bàbá 70 years wọ́n láwọn wà disappointed. Ẹ wò ọ̀rọ̀ yìí pọ̀. Ọ̀rọ̀ tó jáde lẹ́nu Prophet Ṣẹ́gun Àrólé tẹ́ bá ń gbẹ́ dẹ́ndẹ́ ọ̀rọ̀. Ẹ wò àwọn ọ̀rọ̀ tó kì àwọn ọ̀rọ̀ tó lágbára àwọn ọ̀rọ̀ tó jẹ́ wípé máa ń síyàn níyè tí máa ń síyàn létí tọ́lọ́run bá jẹ́ kí wọ́n gbọ́ òun ló jáde lẹ́nu prophet yìí. Ẹ mọ̀jà fọ̀rọ̀ gùn ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu Prophet Àrólé kó tó di wípé àtẹ̀síwájú. mo fẹ́ bá yín sọ̀rọ̀ àná ẹ̀yin ọkùnrin tí obìnrin bá fẹ́ràn ẹ kì í ṣẹ̀ṣẹ̀ ẹ má lo advantage yẹn obìnrin fẹ́ràn ẹ ló ṣe jẹ́ kó gorí òun ọkùnrin pọ̀ nílé ayé ó mọ iye ọkùnrin tó ti pàdé tí kò gbà kó gorí ẹ̀ tó bá fi ara ẹ̀ lẹ̀ wípé kó gorí òun má rí obìnrin yẹn bí oníranù ẹ gbọ́ ṣùgbọ́n tó bá ṣèkà fóbìnrin kan àdàbí tó bá bímọ obìnrin àwọn ọmọ yẹn jẹ́ kó tó bá bímọ obìnrin o máa lábúrò obìnrin tí ó pàdé pìtìpìtì tó ń fún obìnrin lọ́wọ́lọ́wọ́ tí ó pàdé ẹ̀ nínú ìrìn àjò ayé àṣà tó ń lọ nígboro ní ìsìn tó bá lóyún kóyún sàárà ni lẹ́nu àgbàlagbà ipò kan wà tó máa rò pé ó dé tí ò sẹ́ni tó lè bá ẹ wí ṣùgbọ́n àdánwò kan wà tọ́lọ́run náà máa ń pákéjì fúnra ẹni tó bá sọ pé òun ti gbọ́n tán tí ó máa nọ́ọ̀sì. Hello abẹ́rẹ́ pọ́lọ́run ò pín dọ́gba àìmọye ọkùnrin tó bóbìnrin lájọṣepọ̀ tí ò dóyún wọ́n lóyún fún ẹ ò tún gbọ́mọ ẹ̀yin dẹ̀kẹ̀rẹ́ lẹ́kọrin nínú orin yín pé ẹ má ṣe erékeré tẹ bá ṣe erékeré ló ń doyún kóyún oyún kóyún ló ń dọmọkọ́mọ ọmọkọ́mọ ló ní ilé lára ẹ̀yin dẹ̀ lọ ṣe erékeré báyìí ó mà dá kí èèyàn kó ru ọ̀la o ẹrù ọ̀la kẹ́ tó dodò rú ṣùgbọ́n ẹ̀yin obìnrin ogun tó lóun ó fi yín jìyà láyé ọkùnrin tí ó fi ayé yín jìyà ẹ̀ ní pàdé ẹ̀. Àmín 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 ní orúkọ Jésù. sórí ọkùnrin tí ò ṣẹ́rìṣì ọmọ kò lè ṣẹ́rìṣì oyún bẹ́ẹ̀ ni èèyàn ti bímọ ó pàdé ọkùnrin ó bímọ kan síta tẹ́lẹ̀ kò tọ́jú ẹ̀ kó fìyà àtọmọ lẹ̀ ó tún wá pàdé ìwọ ó ní kò bímọ fóun pàṣọ yẹn wọ́n máa fi nàwọ́ náà ṣùgbọ́n kò ń ṣe ẹ̀ṣẹ̀ kéèyàn lọ́ọ̀fù ọkùnrin ló kà á sẹ́ṣẹ̀ kóbìnrin lọ́ọ̀fù òun ìfẹ́ dẹ̀ máa ń bojú ẹ̀yin obìnrin gan ẹ má gbé bọ́ọ̀dì yín lẹ̀ fẹ́ni tí ò ní appreciate ẹ̀ àdàbí tẹ́ ẹ̀ bá wọn bímọ obìnrin bẹ́ẹ̀ pàdé ẹ̀ láàárọ̀ ẹ̀ pàdé ẹ̀ lálẹ́ ẹnìkan ní pé ẹ fi lọ́jọ́ alẹ́ ni àwọn èèyàn ò dójọ́jú alẹ́ mọ́ ṣùgbọ́n ẹ̀san ìgbà ẹ̀san kì í fọ́ torí ẹ̀ káwọn ọmọ wọn múra àdúrà ni bẹ́ẹ̀ nípàdé ohun tí bàbá yín ṣe nínú ayé wò ó lè jẹ́ pé ọmọ tó fẹ́ràn jù ní ọmọ tó bí lọ́lọ́run ó fi ṣe pàṣán fún. Hello bọ̀tọ̀ ọlọ́run bá kì í ronú bẹ́ẹ̀ dá tí ń ronú
gbogbo ẹ̀yin bàbá bímọ máa wò abímọ síta adada ìyá wọn kó máa tọ́ tó bá jẹ́ pé mo ti rí èèyàn kan rí tí ó kó ọmọ 5 sí igbá ìyàwó ẹ̀ kó máa tọ́ kò dẹ̀ béèrè àwọn ọmọ mọ́ wọ́n bẹ̀ ó lóun ò bá ìyàwó òun ní nǹkan kan ṣe papọ̀ mọ́ ó wá díjọ́ kan second born ẹ̀ fẹ́ ṣe wedding ìyá Sarah mo sọ sórí yẹn fún yín second born ẹ̀ fẹ́ ṣe wedding bàbá dẹ̀ wà láyé ìyá ìyàwó dẹ̀ lọ rẹ́ǹtì bàbá fún ọmọ tó fẹ́ ṣe wedding ó wá ní bàbá ìyàwó ńkọ́ ìyá ìyàwó ní kán dìde kán dákẹ́ ìṣẹ́jú kan fún wọn láì tí ì kú ẹnìkan wá gbé ìbéèrè yẹn wá bá mi pé dáàdì ṣó yẹ kó rí bẹ́ẹ̀ mo ní nígbà tẹ́ ṣe ṣíńjọ olóńgbò ẹ̀yin náà ò rí wí ọwọ́ tèmi náà ti wá ń béèrè ìbéèrè bàbá ò béèrè pé kí làwọn ọmọ jẹ láti 16 years ó blọ́ọ̀kì àwọn ọmọ ó blọ́ọ̀kì ìyá ó blọ́ọ̀kì gbogbo wọn ò rí bàbá wọn bá sọ̀rọ̀ ọmọ wa fẹ́ ṣe wedding ṣẹ́ni tí wọn ò lè pè àwọn fámìlì sọ pápá àwọn òkà àwọn ọmọbi tó wà so ẹni tá a bá dẹ̀ ti rí fóṣù 3 tá a mọbi tó wà tá a ti wá tá a rí tá a bá ṣe sàárà fún kò léèwọ̀ láti dákẹ́ ìṣẹ́jú kan fún orí yìí ò ní gbàgbọ́ ni mo ní so ẹ bẹ́ẹ̀ lọ́wọ́ ìyá ìyàwó pé kí ló tó yẹ ṣe bẹ́ẹ̀ ó nígbà tó ń wò rí wọ́n dẹ̀ pé kò wá ṣáwọn ọmọ òdẹ̀ láì fún tó fẹ́ lè fún rí ìgbà tá a rí mọ́ bóyá wà láyé bóyá ò sí láyé àmọ́ ẹ jẹ́ kó dákẹ́ ìṣẹ́jú kan fún wọn mo náà wọn ọkùnrin pọ̀ bẹ́ẹ̀ tó yẹ kó máa ṣe fún o ò tọ́jú ọmọ wà wá rágbádá wọn á máa kọrin fún yín ilé àwádùn àyà ọkọ ní fọṣọ orí yìí ò ní gbàbọdè sáré gbàdúrà yìí olúwa má jẹ́ ṣiṣẹ́ lẹ̀fẹ́ lómi jẹ àdúrà dáa. abẹ́ẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu Prophet Ṣẹ́gun Àrólé rí wípé àwọn ọ̀rọ̀ náà ó nípọn rí wípé àwọn ọ̀rọ̀ tó jáde lẹ́nu wọn yìí ó dìbò fẹ́ni tó bá létí kó gbọ́ gbọ́ Alhaji Wasiu Ayinde abẹ́ẹ̀rí báyìí wọ́n ti gbàgbé wípé àwọn lọ́mọ obìnrin gbogbo tí wọ́n ń sọ sí orí afẹ́fẹ́ yìí dájúdájú àwọn ọmọ ọkùnrin tó fi ọmọ wọn káwọn náà máa retí o wípé àwọn ọmọ yìí náà ṣe bẹ́ẹ̀ fún àwọn ọmọ wọn torí wípé ní tí wọ́n ń sọ tí wọ́n jẹ́ káwọn èèyàn mọ̀ ní wípé àwọn ọkùnrin wọ́n lè máa ṣe obìnrin báṣubàṣu bó ṣe wù wọ́n tó sì dájú wípé bí wọ́n ṣe ṣe àwọn ọmọ tiwọn náà nù ṣé ẹ tiẹ̀ wá rí àwọn ètí ọkùnrin tó tún ní lọ́kàn wípé àwọn fẹ́ fi ọmọ Alhaji Wasiu Ayinde Marshal pẹ̀lú gbogbo tí wọ́n ń gbọ́ lẹ́nu bàbá ìyàwó wọn yìí ó ti dájú wípé báwọn náà bí bàbá wọn ṣe ń sọ gẹ́lẹ́ wípé kí wọ́n máa ṣe àwọn ọmọ lọ́mọ bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe àwọn ọmọ tiwọn náà torí iṣẹ́ rí ẹyin lóhùn tó bá ti jáde kò sí kó mọ́ gbogbo tí wọ́n ń sọ yìí ní tí ó dùn mí ni wípé àwọn ọmọ wọn ní ó padà wá forí fa ẹ sì rírò àwọn bàbá báyìí wọn ò kí wọn ò bìkítà báyìí ọmọ bá tẹ̀ ṣe rí gan eléyìí gan ni nǹkan tí ó ń dùn mí jù fún àwọn ọmọ wọn ẹ̀yin tèmi ọ̀rọ̀ ló délẹ̀ yìí o kí ni tẹ́ ẹ rò lórí tí Prophet Ṣẹ́gun Àrólé sọ ṣé wọ́n wíire àbí wọn ò wíire gbogbo ìdáhùn yín ẹ fi sí orí comment section ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọjọ́ ire o.